Tell you something. What's that? I love you so much. This is an expression from the depth of my heart to the depth of my soul. And it be your me. Should be sharing money by Ubo system made out. Should be sharing me. Single. No, actually, they don't win. Mama, I am highly disappointed. Come to me, oh no. You shine bright like the moon. Tony, mo ko ti e da fún obìnrin kó máa jẹ kù. Ohun tó bá jẹ tó bí ìkéde ló fún balance that. Ma manage. Ẹ ń gbé mi ṣépè ni. Òkú ọ̀run ni ọmọ ikú tó bá délé kó kílé. Mimi. Just say because I love him and I cannot stop loving him. No. Kí ló tẹ̀ ń ṣe báyìí? Mo ṣáà ti fi Lucas lẹ̀ fún yín, so what else do you want? Àgọ́lọ́pàá ni màá fi ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣọ́njà lè ní. No, mo rob ni. Bẹ́ẹ̀ ni mo. Ẹnu sọ. Tó bá ti ní báyẹn bóyá kẹgbà kábù tẹ́ bá máa lose Mr. Lucas. Ẹ lose ẹ o. Kábíyèsí Elédùmarè ọba àjíkí ọba mi àjíkẹ́ ọba lẹ́ni ọba lánàá ọba títí ayérayé atẹ́rẹrẹ kárí ayé bàbá mi òkè bàbá gbogbo ọba pátápátá. Ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀. Ó ń yà yín lẹ́nu láti gbajúmọ̀ òṣèré sí gbajúmọ̀. Ẹ̀yin bàbá wa àti ẹ̀yin ìyá wa lẹ máa ń wí pé bí ò bá nídìí obìnrin ìjẹkúmólú. Gẹ́gẹ́ bí mi ṣe máa ń sọ ní gbogbo ìgbà lórí ètò, èmi á máa ní pé ìgbádùn tí iṣẹ́ ni fún àwa. Ọ̀pọ̀lọpọ̀ ìwé tí ẹ kọ ránṣẹ́ òun ni a rí wípé ṣé àwọn òṣèré nìkan ni ètò yìí wà fún ni. Àwọn igba ojúmọ́ nídìí iṣẹ́ tí wọ́n yàn láàyò, àwọn ní ètò yìí ni ó wà fún. Ṣé ọ̀tọ̀kùnlú ni ìwọ? Ṣé olùdarí eré ni? Òǹkọrin, agbábọ́ọ̀lù, àbí pé ètò káràkátà tẹ́ ń ṣe dáadáa fún ọmọlàkejì. Ètò yìí ó wà fún yín. Ní gbogbo ìgbà ni ẹ máa rí oríṣiríṣi àwọn ènìyàn tí a máa gbé wá sórí ètò. Ìdí nìyí tá a fi sọ di Gbajúmọ̀. Gbogbo abala tó wà ní orí ètò yìí pátápátá òun náà ló sì pé pérépéré síbẹ̀ o. Èmi tí mo dẹ̀ ń tukọ̀ ètò yìí náà, èmi náà mo ìwà ń bẹ̀. Olólùfẹ́ yín àyànfẹ́ yín Adédoyin Kúkọ̀yí. Bẹ́ẹ̀mi lọ́mọ olómi méjì ọmọ atẹ̀kọ̀mọ́lẹ̀pọ̀ kan, ìkan mímu ìka ìmọ̀ ọmọ aládé mẹ́rìndínlógún. Èmi lọ́mọ àròbí ọmọ àtòrè. Lórí ètò lénìí ẹja ńlá ni mo mú wá fún yín. Ẹni tẹ́ ẹ ti kọ̀wé ránṣẹ́ sí wa pé à ń láti gbé wá sórí ètò yìí ni. Ọmọ yín, olólùfẹ́ yín, àyànfẹ́ yín ni wọ́n. Ẹni tí Ọlọ́run gbà fún tí á dẹ̀ túbọ̀ máa gbà fún. Ṣé nídìí iṣẹ́ tíátà yìí náà kọ́? Ìhun náà ni gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ mọ̀ ń pa wọn, bí wọ́n ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò wọn, ọmọ ìlú tí wọ́n jẹ́, oríṣiríṣi nǹkan tẹ́ ẹ ti gbọ́, tẹ́ ẹ ti kà nípa wọn.
wọ́n ti wà níbí lẹ́ni láti wá tàn mọ́lẹ̀ sí gbogbo nǹkan tí bá ń rú yín lójú nípa wọn. Ẹ má jẹ́ agbára wa lásìkò. Ó yá, ẹ jẹ́ kálejò mi máa wọlé bọ̀ kí ètò Gbajúmọ̀ kó bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Sórí ètò Gbajúmọ̀ kí ló wá lè tó báyìí ibo la wá yín dé àti jẹ àti mú náà ni kọ́lọ́run ṣàánú ajá àjò náà ni kó lè dáná Ọlọ́run ajé ó dáa fún gbogbo wa ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín nílé. ẹ̀yin olólùfẹ́ mi mo ti dé o kó wọ́n ní ẹ kú lẹ́wà la máa ń kí ara lé Muyiwa Ademola ọmọ yín olólùfẹ́ yín àbúrò yín authentic mo ti dé sórí ètò Gbajúmọ̀ wọ́n lórí tọ̀dọ̀ wa kó di Gbajúmọ̀ torí wọ́n ti mọ̀ pa Gbajúmọ̀ níbi ètò tó Gbajúmọ̀ kí gbogbo ẹ̀ lè máa Gbajúmọ̀ lọ wọ́n ní kó má ṣàwọn òṣèré nìkan kó má jẹ́ pẹnikọ́rin nìkan kó lè kárí àti dé o ẹ kúlé. Muyiwa Ademola authentic báwo ni kékeré yín ṣe lọ gan? ìtàn ńlá ẹ ṣe adúpẹ́ púpọ̀ lọ́wọ́ Ọlọ́run orí ìwọ̀nrán olókun abárẹ́lẹ̀ kókó bí ọ̀tá adífáfórí àpérè ọ̀nà máa tàkàrà ṣọ́la mi ò pegedé o mo ìfẹ́ béèrè náà ni èdè Ifẹ̀ tí a ṣe ìwádìí lé lórí ńgbà táyà sinimá orí ni ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó ṣe bí ẹni tó fẹ́ rújú díẹ̀ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mo jẹ́ ọmọ atẹrọ̀fọ̀ dìde kì í ṣe àpáta ẹni bá fi ẹsẹ̀ ta àpáta ta sókè adíbi dúró sí tepọ́n bẹ́yàn tẹrọ̀fọ̀ ó ń lọ inú ẹrọ̀fọ̀ ni àti fàníyàn jáde nínú ẹrọ̀fọ̀ kò rọrùn mo jẹ́ ọmọ atẹrọ̀fọ̀ dìde ìgbésí ayé mi náà ṣe lọ títí ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ àwọn òbí wa àwọn òbí mi rí i pé ẹ̀kọ́ a ní ẹ̀kọ́ tó yè koro ìyẹn ní ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ mo jẹ́ ọmọ bíbí ìlú Abẹ́òkúta Ẹ̀gbá kódà ọmọ ọba ni mí ṣé lóòótọ́ ẹ má kí mi kábíyèsí ẹ má ṣe yọnu. èmi ní kí n dọ̀bálẹ̀ torí dọ̀bálẹ̀ là kọ́ bá ní kí n má ṣe yọnu. ẹ má ṣe yọnu mo jẹ́ ọmọ ọba ṣùgbọ́n ìlú Ìbàdàn ibẹ̀ ni mo gbé dàgbà ọmọ bíbí ìlú Ìlọrin ni ìyá tó bí mi lọ́mọ torí ẹ̀ ni mo ṣe máa ń pera mi ní Ẹ̀gbábàdàn. Ẹ̀gbábàdàn. bẹ́ẹ̀ ni torí ọmọ Abẹ́òkúta Ẹ̀gbá ni mí mo wá gbé nílùú Ìbàdàn Ọlọ́run dẹ̀ ní kí n ṣe nǹkan rere téèyàn ń ṣe nílùú Ìbàdàn mo ṣe ń bẹ̀ mo wá mú méjèèjì pọ̀ mo ṣe ní Ẹ̀gbábàdàn màmí náà tiẹ̀ ní kí n fi Ìlọrin kún mo ní à ṣé ó máa di Ẹ̀gbábàdàn tó ń lọrin ni Ìlọrin náà máa tẹ̀lé wọn lọ bẹ́ẹ̀ ṣùgbọ́n Ẹ̀gbábàdàn ni máa ń pera mi. apábò gan ni ti ọ̀dọ̀ yín ní Ẹ̀gbá. Owú ni. Owú gangan. bẹ́ẹ̀ ni. báwo ni wọ́n ṣe máa ń kira wọn ní agboolé tí. ẹ ṣe àwa ni ọmọ ajílàlá ẹ̀ṣọ́ ọmọ ají fọjọ́ gbogbo dára bí egbin. bí egbin. àwọn kan máa ní owó ń bínú owó ìsọ̀rọ̀ owó ìránró àwọn ìmẹ́nukó. ìyẹn gan burú jẹ́. amẹ́nu kúrò rí pé àwọn bàbá wa náà wọ́n mẹ́nu kúrò lórí ẹ̀ bọ̀rọ̀bọ̀rọ̀. àwọn ilé ìwé wo gan-an ni ẹ lọ. ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìyẹn ní ilé ìwé ti alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo lọ sí Christ Church School ní Màpó 5 Elékùrọ́ nìbàdàn ilé ìwé ti girama mo lọ sí St David's High School ní Kúdẹ̀tì Ìbàdàn àwa tẹ̀ àṣà lọ sí yunifásitì tí sánmọ́ǹtì ti dunlẹ̀ dáadáa ìyẹn ní University of Ìbàdàn ibẹ̀ la lọ látún ti lọ kẹ́kọ̀ọ́ kún ẹ̀kọ́ ká má fi gbogbo ẹ̀ ṣe eré oníṣe nìkan. kí lẹ wá lọ kọ́ ní ilé ìwé ńlá ti Ìbàdàn. ẹ ṣe mú ṣe adult education and community development. lọ́hùn-ún. bẹ́ẹ̀ ni torí pé nígbà tí mo máa lọ mo ti wà nídìí iṣẹ́ eré oníṣe àti ń ṣe
yunifásitì àkọ́kọ́ tá a kọ́kọ́ lọ eré oníṣe ni àti wá débẹ̀ a ti ń ṣe lọ Ọlọ́run ti ń sọ pé kán máa rí wa mo wá rò pé ọjọ́ iwájú iṣẹ́ yìí ó máa ń lọ sí adébì kan tó yẹ pé àtòyìnbó aláwọ̀ funfun àtàwa Yorùbá ń bí náà máa dà wá pọ̀ mo máa hey how are you what you doing there ṣé mi kí ni mi kọ́ mo gbé bẹ́ẹ̀ you what you doing where you sitting òun èmi ti jẹ láàárọ̀ yìí ẹjọ́ ń bọ́lá fẹ́ bá dé tá a bá ṣe wàhálà títí láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ẹ tó wá di ìgbà tó yẹ kéèyàn máa jẹ́ tó wá jẹ́ ọ̀rọ̀ ọbẹ̀ kó wá jẹ́ mọ̀ọ́kà ló máa já èmi ṣe kúkú tẹ̀síwájú láti kọ́ ẹ̀kọ́ kún ẹ̀kọ́ and gbogbo àwọn tó dẹ̀ súnmọ́ mi náà ni máa ń kọrin ẹ̀ sí létí pé ẹ̀kọ́ ṣe pàtàkì ó ṣe kókó. Ìrìn àjò tíátà báwo ló ṣe wá bẹ̀rẹ̀ fún yín? Ṣé ká ní pé ìdílé alágbe ni wọ́n bí yín ni àbí eégún ni wọ́n ń gbé ní ìdílé tiyín àbí ìlù ni wọ́n ń lù ń bẹ̀ ni? Báwo ni ìrìn yẹn gan ṣe bẹ̀rẹ̀? Ẹ ṣé mo dúpẹ́. Ìrìn àjò yẹn náà ni mo fi bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan wípé orí ni torí pé mo jẹ́ ẹnìkan tó máa ń tijú púpọ̀ tó bá sọ fún àwọn òbí mi ní pàtàkì jùlọ ìyá tó bí mi lọ́mọ pé iṣẹ́ yìí ò ní máa ṣe láṣẹ lówó lọ́wọ́. wọ́n á sọ pé ó tí o kì í sọ̀rọ̀ kì í gbin kì í dún kì í fọ̀ ṣùgbọ́n orí ni àti kádàrá pé iṣẹ́ ti máa ṣe rèé mo bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ṣe láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi ni mo ti fẹ́ràn kí n máa kọ ìtàn mi ò lè rántí bí mo ṣe bẹ̀rẹ̀ ó túmọ̀ sí pé mo bẹ̀rẹ̀ nígbà tí mo kéré gan ìgbà gbogbo tí mo ti wà ní ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ni mo ti máa ń jáwèé ni màá ti kọ ìtànṣán òrùn màá ti kọ nǹkan lé lórí táwọn ẹgbẹ́ mi ti máa ń gbà tán máa ń kà wọ́n á kà títí tí ó máa fàya màá tún lọ kọ́ ìgbà tó yá nìkan nínú àwọn olùkọ́ wa ń gbà yẹn ni ó dáa kí n kú máa kọ́ káwọn máa lẹ̀ mọ́ ojú board so tí mo bá ti kọ́ wọ́n á lẹ̀ àwọn èèyàn dé kí ló tún kọ lẹ́nìí wọ́n á kà á Àlàbá náà máa ń pè mí nígbà yẹn Àlàbá parí ọlọ́bẹ̀ẹ́dẹ kí ló kọ lónìí wọ́n á débẹ̀ wọ́n á kà á wọ́n á rí nǹkan tí mo kọ síbẹ̀ bẹ́ẹ̀ ìwúrí tó ń fún mi pé ọkọ̀ ilé ó dùn ó ṣe mo kọ ìgbọ́ngbà nígbà yẹn mo ní alákọ̀ọ́bẹ̀rẹ̀ náà ni o mo pè ní afàgò kẹ́yìn àparò tó ojú wa lójú ń rí ẹnìkan tí wọ́n ní kó má fẹ́ ẹnìkan tó padà lọ fẹ́ mo ṣàkọ́ ìtàn yẹn tó yẹ pé bó ṣe ń wá kò yé mi ìgbà tí máa wọ iléèwé gíga ó ti ń ṣe mí bíi kí n máa kọ̀wé tà ó ti ń wá lóríṣiríṣi gbogbo àwọn ìwé tó ń kọ̀ ta tí wọ́n ń kọ síta òun náà lọ́rùn ti ní kí n kà bíi Pacesetters ni o James Earl Chase ni o Robinson gbogbo ẹ̀ pátápátá mi ò tí ì kúrò níléèwé gíga tí mo ti ka gbogbo ẹ̀ tán pátá mo wá rí i pé ṣé táwọn èèyàn bá ń kọ̀wé náà ibi lókèlókè tí wọ́n wà rè ìwé kíkọ ló kọ́kọ́ wù mí nígbà tó yá ló di pé àwọn ènìyàn ó jẹ́ lọ máa bá wọn ṣeré ìrìn àjò tó gbé mi dé ọ̀dọ̀ bàbá wa Charles Olúmọ tí gbogbo ayé ń pè ní àgbákò kọ́lọ̀ má jẹ́ àkàgbákò àmì agbúdọ̀kùn wọn torí èèyàn gidi ni wọ́n mo fẹ́ lè sọ pé tí kì bá ṣe bàbá yẹn lónìí àtọ́lọ́hún ó ṣeéṣe kírú mi máa wà ní ìdíṣẹ́ tá à ń ṣe àwọn lé ní àkọ́kọ́ tí mo kọ́ lọ bá bàbá ẹ kúṣẹ́ ńlẹ̀ bàbá èmi fẹ́ máa kọ tàn ìtàn orí nǹkan ìtàn rẹpẹtẹ ẹ̀kúnlẹ̀ yìí bàbá mo ní ẹ̀bùn yẹn kò burú jókòó síbẹ̀ ni mo dẹ̀ jókòó wọ́n fún mi ní wọ́n ní kí n kọ wọ́n ní ìtàn wo ni mo lè kọ mo ní mo lè kọ bíi 4 mo dẹ̀ kọ mo wá kọ èyí tí mo kọ́kọ́ mo pè ní àgbákò mo kàn kọ́lé wọn lórí bọ́n ṣe kọ́ táwọn òwò mi wọn ni ó dàbí ẹni pé kádàrá ibi iṣẹ́ yìí ló máa wà bí ebèrè bọ́n ṣe jẹ́ kí n tẹ̀síwájú nìyẹn mo bẹ̀rẹ̀ sí ní kọ̀tàn nígbà tí mo ń kọ̀tàn ìyẹn jẹ́ ọdún 24 ní ọdún táwa yìí bẹ́ẹ̀ ni 1991 ni mo ti bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní kọ̀tàn yẹn ìrìn àjò yẹn ló mú mi pàdé àwọn ọ̀pọ̀ èèyàn púpọ̀ ni wọ́n ti dolóògbé tó pé ní tí máa ń pè wọ́n náà ní ọ̀gá mi torí pé iṣẹ́ wa ìtàn ẹ kíkọ lèmi gbé débẹ̀ mi ò sọ pé mo fẹ́ ṣeré mi ò ní mo fẹ́ darí eré ṣùgbọ́n bí mo ṣe débẹ̀ gbogbo àwọn kan tó kù ó kàn ń yà bá mi lójú ọ̀nà ń bẹ̀ ni nígbà tí máa gbé tàn débẹ̀ mo rí pé gbogbo àwọn tó ń fún wọn lówó láti ṣiṣẹ́ ńgbà yẹn wọn ò lè fún ẹni tí kò lórúkọ
lówó láti ya sinimá. Ìtàn yẹn ojú èèyàn díẹ̀ tó ń gbọ́ ló ti dùn. Àwọn tí wọ́n ń gbówó sílẹ̀ àmọ́ bóyá dùn lójú wọn bóyá kò tiẹ̀ dùn lójú wọn, so wọn ò fún mi lówó. Mo ṣe alábàápàdé olóògbé SI Ọlá, mo ṣe alábàápàdé olóògbé Isiaka Egunbunmi, olóògbé Rashidi Yusuf Ẹnu tí mo yàn ń pè Mr Dialogue, àti irú bẹ́ẹ̀ rẹpẹtẹ, Rasak Ọláìwọlá Òjòpagogo, ọ̀gá wa Adébáyọ̀ Salami, ọ̀gá Bello, ẹ̀gbọ́n wa Délé Ojúlé, gbogbo wọn pátápátá wọ́n ní ipa tí wọ́n kó nínú ìrìnàjò bí mo ṣe bẹ̀rẹ̀. Tọ́gbí mo ṣe ń ṣalábàápàdé kọ̀ọ̀kan wọn ló ní nǹkan kọ̀ọ̀kan tí mò ń mú lára wọn. Ṣùgbọ́n kí n má tàn yín jẹ, kò sí kankan báyìí tí wọ́n pè pé ó yá Muyiwa afẹ́kọ́ ẹ bọ́n ṣe ń ṣe léyìí. Ó jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀bùn àti inú wa. Bẹ́ẹ̀ni, mo ṣe máa ń gbé ògo yẹn fún àwọn tí mo dárúkọ àti Ọlọ́run tó dá mi. Mo kàn jẹ́ dákọ̀tẹ́ pé òkè tí n bá ti wo nǹkan tí ẹ̀ ń ṣe, tí mo bá gbìyànjú ẹ̀, a máa ń fún mi ní mi ṣe ń bẹ̀. Bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní kọ̀tàn ṣe àwọn pé yẹn ti wà lára, mo gbé yẹn débẹ̀ ni. Àwọn nǹkan tó kù tí wọ́n ń ní bí à ń darí eré à ń ṣe, mo bẹ̀rẹ̀ sí ní mú yẹn lára olóògbé SI Ọlá àti olóògbé Isiaka Egunbunmi, kó tó di pé a mọ gbogbo àwọn ọ̀gá Bello mu màwọn náà, mo bẹ̀rẹ̀ sí ní mú lára gbogbo bí gbogbo wọn ṣe ń ṣe nígbà yẹn. Bí àjò yẹn ṣe lọ tó lọ títí tó fi wá di pé èmi náà ṣe sinimá mi àkọ́kọ́ ní ọdún 1997. Kí ni àkọlé tí ẹ kọ́kọ́ ṣe? Àkọlé ẹ̀ ń jẹ́ Ètùtù Ẹ̀mí. Ètùtù Ẹ̀mí. Èmi pẹ̀lú òṣèré mi Akínyẹmí Ọláìyá, ó ní lájọ dáwó pọ̀ àjọ ṣe. Owó tèmi nìkan ò tó, owó tí ẹ nìkan ò tó. Ẹ̀yin méjèèjì wá jọ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àwa pa gbogbo owó náà pọ̀ àfi ṣe. Gbogbo tá à ń sọ ohun tí n bá dárúkọ ẹ fẹ́ dìde pé kẹ́ máa jó torí gbogbo ẹ̀mí òròpó tẹ́gbẹ̀rún 10 aṣáàdàpọ̀ òun la fi ṣe sinimá ń gbà yẹn. Ìgbà tí mo ṣe yẹn ni mo ṣe Adérónkẹ́ ní 98, mo ṣe Akíkanjú 99, mo ṣe Oríṣà Òkè 2000, Ìyọ́nú Ọlọ́run 2001, Ògo Òṣùpá 2002, Orí 2004. JJ 2005, Ilẹ̀ 2006, Alápàdúpẹ́ 2007, no, Alápàdúpẹ́ 2000 and Omi Àánú 2007, Alápàdúpẹ́ 2008, Owó Òkúta, bẹ́ẹ̀ Abógunlókun, bẹ́ẹ̀. Gbogbo àwọn ìtàn tí ẹ̀ ń dárúkọ yìí, gbogbo àwọn eré tí ẹ̀ ń dárúkọ yìí, ṣé pé ẹ̀yin gan-an ni ẹ̀ ń kọ gbogbo ẹ̀, àbí ó ní àwọn míì tí wọ́n gbé wá fún yín tẹ́yìn náà wò pé ìtàn yìí ṣe bí ẹni dá jẹ́ ń gbówó lé lórí? Ṣe rí nǹkan tó gbé mi wá gangan, ó dàbí tá a bá fi jagunjagun ṣe lórí orílẹ̀-èdè, tá a bá lógun dé ó wá fàbọn yọ, ṣó ti yé yín. Nǹkan tó gbé mi wá gangan òun náà ni wípé mo ń kọ ìtàn. Gbogbo eré tí mo sọ pátápátá ọwọ́ ara mi ni mo fi mú ìwé àti ni mo fi mú gègé ni mo kọ gbogbo ẹ̀ pátápátá. A tún pè kíní kan náà ní dialogue, tí n bá kọ tàn máa tún kọ dialogue. Ètùgè pépèpé nǹkan tí oníkálukú láti sọ. Tẹ́lẹ̀ máa wúre, ìyẹn la fi rán èmi. Ìyókù Ọlọ́run fi ṣe ẹ̀bùn fún mi láti wà ń bẹ̀. À ń ṣeré, à ń darí eré, à ń jólóòtú, ó fi yẹn kún fún mi ni. Ṣùgbọ́n èyí tí tó ń wù mí jù, tí mo nífẹ̀ẹ́ sí jù, tó gbé mi débẹ̀ gangan, ó ní ká máa kọ ìtàn. Ẹ ṣé. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Bàbá Bugatti. Bugatti. Ẹni ọmọ tó dáa. Fáàlì. First daughter mi, ọkọ ẹ̀ tó fẹ́, honourable ni. Honourable. Ọkọ ẹ̀. Èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. Ìyàwó kápẹ́ńtà. Yes, kápẹ́ńtà kọ́ lọ́kọ ẹ̀. Okay, máa fún ẹ ní màálù méjì. Màálù méjì. Màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi, ó fún ẹ ní 300,000 sí. Dádì tẹ́ ń wò yẹn, wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà, mẹkáníìkì lèmi ṣe ń bí. Ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. Mi ti báwo. Mo ní fàdúrà ràn mí lọ́jọ́ bá ti rí owó máa fún ẹ ní owó. Kí ló dé? But I'm trying my best na mo ń gbàdúrà náà. Ẹ máa káàbọ̀, ó fẹ́ sọ bí ni bàbá ìdẹ́ pé irọ́ ló fi ń jẹun kiri àdúgbò. Sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan, nǹkan tó attract mi ni kàkà ẹ̀. Kí ni kókó inú ìwé ìròyìn sọ? Kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. Arábìnrin, lẹ́yìn náà dúró bíi wọ́n lóòkan. Bàbá Bugatti tẹ̀ ń wò yìí. Fàwọ̀ rajà lásán ni. Mi ò mọ nǹkan tá a fẹ́ sí sọ̀rọ̀ wọn o. A lè filẹ̀ báyìí ká máa wo dádì níran o.
instant tí bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. bó ṣe wà nìyẹn. tágẹ̀mí tí wọ́n á gbóhun ti fi ṣẹlẹ̀ kí lẹ́sẹ̀ kí máa jẹ lọ. àgbàyàlé. jọjọjọ kí ni mo lè rí fẹnu gbánú léyìn náà. tẹ́lẹ̀ rí fẹnu gbá ìbígbà tẹ́ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ní kí ló tẹ̀ fẹnu gbá kẹ́ tó wọlé. lẹ́yìn tí mo sọ fún ẹ tínú ẹ dùn tán ìgò mélòó ló mú. ẹ sà ìgò mẹ́ta náà lè fún mi. ìgò mẹ́rin ni. mi mú kẹrin tán. ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 go to the millionaire. ọkọ mi ò mọ ní tó bẹ́ẹ̀. Bọ̀dá Adémọ́lá ṣé mo rí pé ní ìbẹ̀rẹ̀ ètò yìí mo ní àwọn olólùfẹ́ yín àwọn ni wọ́n kọ̀wé pé à ń láti gbé yín wá sórí ètò yìí pé ń bọ́ lọ́mọkùnrin yìí há sí gan-an ìdí nìyí tá a wá fi bọ́ sí gbòòrò àwọn tó ní ìbéèrè nípa yín wọ́n wà ń bẹ̀ àwọn tí wọ́n fẹ́ gbóríyìn fún yín àwọn náà wọ́n sùn lọ jaburata abala tá a fẹ́ wọ̀ yìí òun là ń pè ní ojú abẹ ṣé yá ká sojú abẹ ń kó. tí ò bá ní bù wá lọ́wọ́ ẹja sọ. mi rò pé ó yẹ kó bù wá lọ́wọ́ ẹja sojú abẹ ń kó. orúkọ mi ni Táíwò aya Shitu àdúgbò tàdé wáyé ní Àgbàrá so Muyiwa Ademola ìbéèrè tí mo fẹ́ béèrè lọ́wọ́ wọn ni pé bó ṣe máa ń ṣe nínú fíìmù ṣé bẹ́ẹ̀ ló ṣe máa ń ṣe lójú ayé torí mo fẹ́ràn wọn gan nínú àwọn fíìmù tó máa ń ṣe ó máa act dáadáa but mo fẹ́ mọ̀ bóyá attitude ìwà tó máa ń wù nínú fíìmù yẹn ṣóun náà ló ń wù ní nínú ló ń wù lójú ayé gangan. ẹ ṣe ẹ mọ̀ wípé bó ti wù kí gbogbo ẹ̀ kó jẹ́ eré tó àwọn ìwà wa díẹ̀díẹ̀ máa ń sáré jáde nínú àwọn nǹkan tí à ń ṣe àwọn díẹ̀ wà nínú ìwà yẹn tí mò ń wù bẹ́ẹ̀ lójú ayé irú sinimá kan wà sí tí mo ti jalè tí mo yìnbọn mi ò ṣe yẹn lójú ayé o àyà mi já ìkan wà tó jẹ́ pé obìnrin tí mo fẹ́ láàrin wákàtí méjì tá a fi ṣe yẹn alélọ́gọ́ta mi ò ṣerú ẹ̀ lójú ayé o ṣùgbọ́n nípa kí a yẹ obìnrin sí ká ṣe obìnrin lọ́jọ́ àwọn kan tiẹ̀ wà gbogbo àwọn Báyọ̀ Tìjání nǹkan kan agbọ́mọjú náà máa ń pè mí mi ò dẹ̀ mọ̀ túmọ̀ ṣùgbọ́n mo ṣàmọ̀ yìí pé bàbá tó bí èmi ó jẹ́ kí ó yé mi pé omijé obìnrin kò dáa kó máa kán sílẹ̀ kò dáa kí ẹ̀ máa bà obìnrin nínú jẹ́ ìyẹn wà nínú àwọn nǹkan tí àwa tá a gbé dàgbà mo dẹ̀ máa bá màmá mi ló máa bẹṣu bàbá mi ló máa gúnyán títí tí bàbá mi fi rebi àgbáǹrè ó túmọ̀ sí pé à ń wo bọ́n ṣe ń ṣe ìfẹ́ yẹn èèyàn ń wo ìfẹ́ mi ò kà nínú ìwé ilé yẹn ni mo gbé dàgbà bọ́n ṣe ń ṣe bàbá mi ń lọta máa lọta màmá mi á ṣe ọbẹ̀ bẹ́ẹ̀ òun ni àwọn náà gbé dàgbà kò wá sí bá a ṣe fẹ́ máa ṣe àwọn náà ṣá máa kọ́ díẹ̀ díẹ̀. ó máa yàtọ̀ sí àwọn nǹkan tẹ́ ẹ ti kọ́. bẹ́ẹ̀ ni èmi ò dẹ̀ mọ̀ yí pé eré oníṣe náà la máa fi jẹun so bí mo ṣe ń wù àmì bọ́lọ̀ ṣe ní kí n máa wù bẹ́ẹ̀ náà lẹ ṣe ń wù díẹ̀díẹ̀ wà bẹ́ẹ̀. ẹ ṣe ẹ jẹ́ àpadà sójú abẹ. orúkọ mi ni Mrs. Ṣorúnkẹ́ Kadijat mo ń ta àdùrẹ ní Kent àdùrẹ Kampala market ní Abẹ́òkúta so mo fẹ́ kí Muyiwa Ademola so fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe nínú eré wọn à ń róríṣiríṣi ẹ̀kọ́ kọ́ nínú eré wọn tó dẹ̀ pé ó ń kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan ìdùnnú àti wípé ó ń mú ẹlòmíì tó yẹ pé àìmọye ọ̀nà tó yẹ kó ti tọ̀ tó yẹ kó ti ṣìrìn láyé ẹ̀ nínú àìmọye eré tí Muyiwa Ademola ti ṣe ó ti rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ kọ́ ní inú ẹ̀ so tó bá kọ fíìmù tó dáa tí wọ́n máa rí ẹ̀kọ́ gidi kọ́ nínú ẹ̀ òun ló máa ń kọ ó kọ fíìmù kan Alápàdúpẹ́ in fact mo like fíìmù yẹn gan-an
so ọpọlọ Muyiwa Ademola ò ní dàrú o ilé àtọ̀nù ẹ̀ ò ní bàjẹ́ o nǹkankan ò ní ṣe kò ní ṣàwọn ọmọ ẹ̀ o ọkọ rẹ̀ dáadáa tí ọ̀wọ́ àti ìyàwó ẹ̀ náà àárín wọn ò ní dàrú lágbára Ọlọ́run ọlá ẹ̀ á túbọ̀ máa pọ̀ sí ní kò tó délẹ̀ láéláé ìràwọ̀ ẹ̀ wà ní ìwọ̀ òkùnkùn lágbára Ọlọ́run bó ṣe máa rí nìyẹn. àmín ara àwọn olólùfẹ́ yín nìyẹn. wọ́n ṣe mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn wọ́n máa ń sọ fún ọ̀yàn lọ́pọ̀ ìgbà yìí pé tàbá ní ká wo ti owó mo ti ṣalábàápàdé iṣẹ́ mi tí mo lè ṣe tí mo ti lè rí owó tó ju eléyìí lọ ṣùgbọ́n tó bá jẹ́ ti Muyiwa mo dẹ̀ ti ronú mo ronú débi pé kí n para mi ó wá kọ̀tàn kan mo wò ó mi ò torí ẹ̀ para mi mọ́ àmọ́ nǹkan tọ́lọ́run fi máa ṣèdájọ́ tá a bá dọ̀run tó bá jẹ́ torí àwọn yẹn nìkan kódà kí iṣẹ́ wa má yọ kọ́bọ̀ mọ́ èmi ṣetán láti jókòó tì torí pé ọ̀pọ̀ tó ti rí dùnnú tó ti rí ìwọ ló jẹ́ kí n máa tó ṣe bá bẹ́ẹ̀ ni pẹ̀lú ìwọ̀nba pẹ̀lú ìwọ̀nba ọpọlọ kékeré tọ́lọ́run fún wa ó máa ń jẹ́ kínú èèyàn náà dùn mo dẹ̀ ń fi àkókò yìí sọ fún mi pé nǹkan tí irú ẹni sọ ń sìn sí èmi ojú kó fún mi ní 100 million naira lọ torí owó yẹn á tán ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ò ní tán títí ayé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé o. ẹ jẹ́ àtúnpadà sójú abẹ́. orúkọ mi ni Mojísọ́lá Adéjẹ́ mò ń sọ̀rọ̀ láti Abẹ́òkúta nípa Ṣẹ́kẹ́ question mi fún Muyiwa Ademola ni pé a máa ń gbọ́ rúmọ̀ because Muyiwa Ademola jẹ́ dísà tó yẹ pé ẹni tẹ́mi like láti máa wò nínú fíìmù ẹni tàbí bá ti nínú fíìmù máa ń sọ pé sweet heart mi ni bẹ̀tẹ̀ rúmọ̀ tá a máa ń gbọ́ nípa wọn pé àwọn tí wọ́n ń train àti director tó ń bá wọn ṣiṣẹ́ pé wọ́n fún wọn rò àfi tó yẹ pé wọ́n fẹ̀yìn lélẹ̀ àbí wọ́n ní ìkan pẹ̀lú wọn wọ́n tó lè fún wọn ní role láti play nínú fíìmù so wọ́n fẹ́ béèrè pé ṣé lóòótọ́ ni rúmọ̀ yìí ni àbí ó dẹ̀ lè jẹ́ òótọ́ ó dẹ̀ lè jẹ́ rúmọ̀ a kò fẹ́ mọ̀ pé ṣé lóòótọ́ ni. ẹ ṣe rí lórí yẹn àwọn tó bá bí mi léèrè nǹkan tí mo fi máa ń dá wọn lóhùn rẹ̀ mi ò gé lápá kódà ẹni tó gé lápá ń sìn orí ìyàwó òun rọkọ ó túmọ̀ sí wípé níwọ̀nba ohun tí ọmọkùnrin fi lè báyàn sọ̀rọ̀ pé ṣé o nífẹ̀ẹ́ mi mo nífẹ̀ẹ́ Ọlọ́run sì fún mi níwọ̀nba díẹ̀ láì ṣe pé mo jẹ́ òṣèré rárá mo láwọn ọ̀rẹ́ tó jẹ́ dókítà mo lọ́rẹ̀ẹ́ tó jẹ́ agbẹjọ́rò mo lọ́rẹ̀ẹ́ tó jẹ́ olùkọ́ gbogbo wọn náà ni mo rí àwọn obìnrin tó rẹwà lọ́dọ̀ wọn ẹ̀kí wá lóde ṣáwọn jó ṣèré ni ó túmọ̀ sí pé téèyàn bá ti dángájíá lọ́kùnrin ó dángájíá lọ́kùnrin náà ni èmi ò bá wọn sí nínú òṣèré tàbí olùdarí eré tó máa ní kọ́ mọ́ fẹ̀yìn lélẹ̀ kó tó wá gbàṣẹ́ báwa náà bímọ torí pé kí ni mo ṣe fẹ́ ní ó fẹ̀yìn lélẹ̀ sí tó bá wùn mí ẹnu mi wà ń bẹ̀ láti bá a sọ̀rọ̀ kò pọn dandan kó fẹ̀yìn lọlẹ̀ kó tó di pé mo fún un níṣẹ́ mo fẹ́ sọ fún yín pé ọ̀pọ̀ nínú àwọn ọ̀rẹ́ ó ń ṣẹlẹ̀ o ṣùgbọ́n àfikún máa ń pọ̀ irọ́ dẹ̀ máa ń pọ̀ ń bẹ tó ń ṣẹlẹ̀ ó kàn yẹ pé ti àwọn òṣèré ò lè má pariwo ni ó ń ṣẹlẹ̀ ní ilé ìwé ó ń ṣẹlẹ̀ ní ilé ìwòsàn ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ káàkiri ṣùgbọ́n ní ti èmi Muyiwa Ademola o èmi ò ní sọ pé kẹ́nikẹ́ni wá fi ẹ̀yìn lélẹ̀ ẹni tí mo bá sọ fún pé kó wá fẹ̀yìn lélẹ̀ kó tó gbaṣẹ́ kó má fẹ̀yìn lélẹ̀ kó má gbẹ̀yìn ẹ̀ lọ kó náà yàrí pé mi ò fẹ̀yìn lélẹ̀ ṣé bó sọ lórí Gbajúmọ̀ pé ìwọ ò ń ṣe ó ṣe wá ní kí n ṣe ń sìn èmi ò ń ṣe bẹ́ẹ̀. gbogbo ẹ̀yin olólùfẹ́ bọ̀dá Muyiwa ọ̀rọ̀ òun ni ẹ ti ń gbọ́ láti ẹnu wọn látẹ̀ẹ̀kan ṣé wáyé ní àwọn ìbéèrè míì tẹ́ fẹ́ bí wọ́n yálà nípa iṣẹ́ wọn àbí nípa ara wọn gan ni wọ́n ń jẹ́ kó máa yé èmi wípé tẹ́ ẹ bá ń béèrè ìbéèrè yìí àwọn ò máa dá yín lóhùn ẹ wo nọ́mbà àti àdírẹ́sì tó hàn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín òun ni kẹ́ ẹ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Tell you something. What's that? I love you so much. This is an expression from the depth of my heart to the depth of my soul. Ẹni bí ọkàn mi. Ṣé ibi ṣe rí màá nìyẹn báyìí gbogbo system mi dàrú. Ṣòro bó ṣe rí mi ẹni tí màá rí síngù mi no aṣọ nílé tó wọ ìbáwọ̀ mo lórí obìnrin tó pọ̀ ni wọ́n á fi ń rí àwọn obìnrin jìnnà. I am highly disappointed. Come to me, oh, no.
má ṣe gbọ́ tẹ́lẹ̀ gan yé. You shine bright like the morning star. Lóòótọ́ ni ẹ mọ̀ kó tiẹ̀ dá fún obìnrin kó máa jóúnjẹ kù. Ohun tó bá dé tó yé ìkéde ìlọ́pẹ̀ balance diet. Wọ́n á manage ẹ̀. Ẹ ń gbé mi ṣépè ni. Òkú ọ̀hún ní ọmọ ikú tó bá délé kó kílé. Mimi. Just say because I love him and I cannot stop loving him. He knows. Kí ló tẹ̀ ń ṣe báyìí? Mo ṣáà ti fi Lucas lẹ̀ fún yín, so what else do you want? Àgọ́ ọlọ́pàá ni màá fi ẹ̀sìn. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Ṣọ́njà lè ní. No, mo rob ni. Bẹ́ẹ̀ ni mo. Ẹnu sọ. Tó bá ti rí báyẹn bóyá kẹgbà kábọ̀ tẹ́ bá máa lose Mr. Lucas ẹ lose ẹ o. Kẹgbà ẹ lose ẹ. Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin tèmi nílé. Orúkọ tèmi ni Bíọ́dún Ṣófuyì Òkè Owó. Ẹni tí ò bá kí n wo Gbajúmọ̀, ẹni yẹn miss a lot o. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀, ètò tó ń kọ́ wa ní àṣà. Muyiwa, a ti sọ nípa iṣẹ́ tí ó gbòyìn jù. Nísìnyí, ẹ jẹ́ ká sọ iṣẹ́ tẹ́ ẹ ṣe tó fún yín ní oríyìn jù. Ṣé rí ibẹ̀ yẹn máa ń dàbí ìdánwò díẹ̀ torí pé iṣẹ́ méjèèjì ó jáde tẹ̀léra wọn ni ṣùgbọ́n ẹ má jẹ́ ká parọ́ orí ni Ògo Òṣùpá ni mo kọ́kọ́ ṣe Ògo Òṣùpá yẹn ariwo yẹn pọ̀ ṣùgbọ́n orí ni mo ṣe ló gbé mi lọ́lọ́ òyìnbó mo rántí bàbá wa ikú bàbá yèyé aláṣẹ kejì òrìṣà bàbá Adéyẹmí ìṣe náà ní kí n wá sáàfin nígbà tí wọ́n wo orí yẹn oríṣiríṣi gómìnà oríṣiríṣi àwọn alágbára ni wọ́n gbà yín lálejò ni wọ́n pè mí lórí orí yẹn mo rántí wípé tí mi ò bá ní parọ́ orí. Kí ni nǹkan tẹ́ ẹ rò tẹ́ ẹ fi gbèrú sinimá yẹn jáde? Orí Ọlọ́run náà ni tẹ́lẹ̀ bá ń sọ pé tí mi bá fẹ́ kọ story mo máa ń kọ́kọ́ ewu ń tanra ẹ̀ jẹ ni Ọlọ́run ni àwa kàn dàbí òǹkọ̀wé lásán ni ó kàn ń gbára kọ́ ṣùgbọ́n àwọn tó bí wá ní olè òní jàgbà kó má ṣe lójú fèrè mo kàn rántí pé ọjọ́ kan mo wà níwájú ilé mi mo wá rí aláàbọ̀ ara kan ó ń rìn lọ ó ń rìn bọ̀ bí àgbá tó máa ń da oúnjẹ àjẹkù ìdọ̀tí nǹkan kan ìkan wà níbi ọ̀kan níwájú ilé ẹnìkan mo rí pé ńgbà tọ́lọ́run ṣetán tó fẹ́ gbé tàn yẹn jáde ló ní kí ọkàn mi lọ sára ẹ̀ torí mo kàn máa ń wà níbi gbàgede mi yẹn mo kàn máa ń wòye ó wá lọ ó lọ síbi àbí ìgbà tá a bá sọ fún pé lọ síbi àgbá yẹn ó ṣì ó kọ ọ̀bọ̀ ó yọ búrẹ́dì jáde bó ṣe yọ inú nylon ni búrẹ́dì yẹn wà inú ọ̀rá ló wà tó túmọ̀ sí pé a bá ṣe oúnjẹ yẹn lọ́jọ́ ìtumọ̀ tí a fi gbé fẹ́mi nìyẹn ó yọ búrẹ́dì yẹn ó jẹ bó ṣe jẹ tán ó dẹ̀ lọ ibẹ̀ ni ìtàn yẹn ti bẹ̀rẹ̀ pé ó mà ṣeé ṣe kó jẹ́ pé ẹ̀mí kan ló ní kó máa bọ̀ ọ̀yá lọ jóúnjẹ ó ti jóúnjẹ ọ̀sán báyìí kan wá ní ọ̀yá o ìrìn àjò ẹ Báṣọ̀run ló ti jẹun lọ́jọ́ yẹn ká sọ pé ó lọ sí Màlété ló ti máa lọ jóúnjẹ alẹ́ kó tó di alẹ́ a tún ti rí ọmọ ọ̀dọ̀ kan tí ọ̀gá ẹ̀ máa ní kó ro àmàlà iṣu mẹ́ta tó máa lọ ṣèṣirò mẹ́fà a wá rò pé kí ni mo fẹ́ ṣe o a kó mẹ́fẹ̀ẹ̀fà kọ́gà má bàa rí kán má bàa ná àti ọbẹ̀ tó ṣe tó pọ̀ a ṣe sínú nylon a kó gbogbo ẹ̀ sínú ọ̀rá a jù sínú drum òun kọ́ ló jù síbẹ̀ orí tó ń tẹ̀lé aláàbọ̀ ara yẹn náà ló fẹ́ lọ bá oúnjẹ alẹ́ a tó jẹ oúnjẹ alẹ́ mo wá rò pé ó máa ṣe bẹ́ẹ̀ kí a máa dáàbò bò ká máa fún lóúnjẹ fódìdí ọdún mẹ́wàá ó máa lè padà ṣe kó máa jọba ó máa lè padà ṣe kó máa jẹ gómìnà ó máa lè jàre orílẹ̀-èdè bí tàn yẹn ṣe bẹ̀rẹ̀ nìyẹn tí mo fi ṣe orí tí ó rìn ẹni tó rìn láti Ìbàdàn tó wá rìn títí lọ sí Èkìtì kó tó di pé ó gba ìwòsàn tẹ́ pé babaláwo tó tọ́jú àṣọ fún pé ìwọ jókòó síbí wèrè kan bọ̀ wá bẹ́ẹ̀
lẹ́yìn bí ọdún báyìí ṣáàjókòó ó ń bọ̀ tó bá ti dé akọ́ nìkan báyìí akọ́ nìkan báyìí Ọlọ́run ṣàtò gbogbo ẹ̀ pọ̀ tí ó fi gbé sinimá yẹn jáde ó jẹ́ sinimá tó pariwo mi lọ́pọ̀lọpọ̀ ó jẹ́ sinimá tó fún mi ní owó ó fún mi níyì ó fún mi ní òkìkí àti àwọn àmì ẹ̀yẹ lóríṣiríṣi. bẹ́ẹ̀ ni mo rántí pé ọdún yẹn ni African Academy Movie Awards AMA ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́dún yẹn orí ni sinimá Yorùbá àkọ́kọ́ tó kọ́ gbẹ̀bùn ńbẹ̀ ó gba indigenous film ó gba eré tí wọ́n ṣe ní àṣà ní èdè míì tó dángájíá jùlọ. ó tún gbé yín káàkiri gan. bẹ́ẹ̀ ni ó gbé mi káàkiri gbogbo ibi tí ó jẹ́ ibi rere ibi gíga ni sinimá yẹn gbé mi dé ó jẹ́ sinimá má lè gbàgbé nígbésí ayé mi. nínú sinimá orí ó ní orin kan tẹ́ ẹ kọ níbẹ̀ ṣé ẹ lè kọ díẹ̀ fún wa. ṣé ìgbà tí sinimá yẹn bẹ̀rẹ̀ orin yẹn gbogbo ẹ̀ ń lọ pẹ̀lú ìmísí ẹ má bínú ohun mi ò ń ṣe ohun kọrinkọrin púpọ̀ mi ò lè máa darí eré kí n kọ tán kí n kópa ń bẹ̀ kí n tún máa kọrin o ẹ má tún ṣe yẹn o. orí àpérè àtètè níran àtètè gbé níkù fóṣà orí ẹ ló gbé ẹ ló ṣe rọ́wọ́ mú orí ẹ ló gbé ẹ ò ṣoríire ara ẹ wá wòran onílé ẹ wá wòran àlejò ẹ má sùn lọ gíga gíga là ń bọjọ́ gíga gíga là ń bóṣù iwájú lọ́pàá ibi tí ń re sí gíga gíga là ó máa bá ẹ Muyiwa ọmọ Ademola. Doyin aya púpọ̀ yìí. Ibi gíga gíga la máa bá yín láṣẹ Èdùmàrè. Àmín. Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀. Lórí ètò Gbajúmọ̀ bọ̀dá Muyiwa abala oríṣiríṣi òun ló wà. Abala tá a fẹ́ wọ̀ ní ìsìn òun là ń pè ní ṣòláyà. Bọ̀dá Muyiwa ẹ̀jẹ̀ ń bí ṣé ẹ láyà? Kì í ṣe pé mi láyà náà bọ́bẹ́ ṣe sọ́yìn àyà mi ṣe kára. Kí nìdí? Bóyá torí pé mo láyà náà ni. Ẹ láyà ni èmi tí ẹ gbà pé ẹ láyà. Ẹ wo ṣùkú tó wà ní iwájú èmi àti yín yìí ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà ń bẹ̀. Ẹ fọkànbalẹ̀ 3 lẹ láǹfààní àti mú 3 tẹ bá mú yìí èmi á bí yín ẹ̀ẹ́dẹ̀ dáwọn olólùfẹ́ yín lóhùn nílé. Orí àpérè àtètè níran àtètè gbé kú fóṣà orí ẹ ló gbé ẹ ló ṣe rọ́wọ́ mú orí ẹ ló gbé ẹ ló ṣe rí ara ẹ wá wòran onílé ẹ ránṣẹ́. Ẹ gbọ́dọ̀ sí o ẹyọ kan nìyẹn ó yá 3 lè máa mú. Orí bàbá mi àti ìyá mi má fi mí lẹ̀ o. Àmín. Bàbá mi gbà tó ń lọ ó ti sọ pé wọ́n máa tẹ̀lé mi lọ gbogbo bí tí mo bá lọ láyé ni o má jẹ́ ìṣubú o. Lórí ìbéèrè yìí náà ó yá ó di méjì. Ó di méjì. Màámi òjòrí sì fà ó àbí amọ̀ ní ẹ ó ṣì wà nílé ayé o má jẹ́ kójú tì mí o n tí mi ní mọ̀ má jẹ́ mú o màámi ò ń gbọ́ o. ò ń gbọ́ o. ó ti pé 3. Kẹ́ ẹ tó kó fẹ́mi kí lẹ máa wá sọ. tó kò rí bẹ́ẹ̀ náà ni. Ẹ ṣe tó. ṣe bá dé tó doyin ni adé tèmi mọ́lá kó doyin síbi kó wá mọ́lá bá mi. Pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ẹ ṣe yẹ gbọ́dọ̀ má gbà 3 o. Kò yẹ kí n má gbà. Ìbéèrè keje tó jẹ́ àkọ́kọ́ tí máa kà fún yín. Kí ni ìyàtọ̀ tó wà láàárín abọrẹ̀ àti àwòrò? Èdè gbogbo ìbéèrè yín ebi téèyàn ń fọkàn sílẹ̀ tí máa ń ṣá wa lẹ́pa. Mo yìí lè káyé sinimá tí mo ti ṣàbọrẹ̀ èyí tí mo ti ṣàwòrò ló ń kà. Gbogbo àwọn ìbéèrè tó yẹ kí ẹbí Báyọ̀ ti jà nílẹ̀ ń bí ní. Abọrẹ̀ ni ó jẹ́ ẹni tí ó máa ń bọ òrìṣà ìlú. Àwòrò ni olórí tẹ bá ti ń ṣojú bẹ́ẹ̀ yẹn lórí Gbajúmọ̀ tójú yín bá ti wá báyìí onítọ̀ ń gbé lugbó nìyẹn tójú yẹn bá padà báyìí ó ti gbé wọ̀gbẹ́ nìyẹn. Ó dẹ̀ jẹ́ ẹ̀bẹ̀ sí ń wòkè. Àwòrò ni ǹjẹ́ olórí
ṣó lórí lady kan yẹn. Abẹ́ ń bí mi. Irọ́ mo ń bíra mi ni. Tí ó dà bẹ́ẹ̀ ó fẹ́ jọ bẹ́ẹ̀ ó fẹ́ jọ bẹ́ẹ̀. Bọ̀dá Muyiwa kò sí yàtọ̀ kankan láàrin àwọn méjèèjì. Èdè àdúgbò lásán ni bẹ́ẹ̀ ni àwọn méjèèjì wọ́n máa ń mójútó òòṣà bẹ́ẹ̀ ni amójú òòṣà làwọn méjèèjì abọrẹ̀ àti àwòrán. Ọlọ́run ló ní kí n gbà ṣẹ́ mọ̀. Ọlọ́run ló ní kẹ́ ẹ ṣe kí ni Ọlọ́run ló ní kẹ́ ẹ ṣe kí ni. Mo ní Ọlọ́run ló ní kí n gbà Ọlọ́run ló ní kí n fẹ́ gbà Ọlọ́run ló ní kí n fẹ́ gbà torí ọ̀kọ̀ọ̀kan ní sọ pé ẹni tó ń ṣe oúnjẹ ọ̀kọ̀ọ̀kan ní ẹni tó mójútó òṣàlù ọ̀kọ̀ọ̀kan ní dédò yín kúkọ̀ yóò bọ̀ parí ẹ̀ ọkàn yẹn ni mo wá tẹ̀lé ọkàn yẹn ni mo tẹ̀lé. Bọ̀dá Muyiwa ẹ mọ̀ ètè mi ò tiẹ̀ fẹ́ràn sí àmúlùmálà ni ẹ jẹ́ àfilẹ̀ bó ṣe wà. Ẹ ká filẹ̀ bẹ́ẹ̀. Ìbéèrè kẹrin tó jẹ́ ìkejì tí mo máa kà fún yín àpérè àtètè níran àtètè gbé ní kò fòrìṣà kí ni wọ́n ń pè bẹ́ẹ̀. Ó dùn mí pé nǹkan tẹ́ ẹ mú ni. Ìgbéraga dé. Ó máa lágbára o. Àfojúdi. Èmi orílẹ̀ ń bi léèrè orí. Èmi orí. Ṣó yẹ kẹ́ máa bi orí léèrè orí. Ṣé lóòótọ́? Ó dá orí. Ó dàbí ẹni pé ìyá wa òdèrè sì fa wọ́n tẹ̀lé. Ó wà tí wọ́n nìyẹn. Tí wọ́n lélẹ̀. Ìwọ́nrán olókun abálé kókó bí ọ̀tá àdúrà forí àpérè ọ̀nà máa tàkàrà aṣọ́là. Ibi wọ́n gbé ń lówó àkàrà orí kàtẹ́mímọ́ àkàrà. Kọ́lọ́ mú yín kẹ́ má gbà kẹta yìí. Ìbéèrè ìkẹfà tó jẹ́ ìkẹta bẹ́ẹ̀ tẹ̀ ṣe ń wò mí gan aya tèmi gan jẹ́ láti kà. Ejò wo ló jẹ́ pé atẹ́gùn lásán ni oúnjẹ rẹ̀? Ẹni? Bẹ́ẹ̀ ni ó ní ejò kan tó jẹ́ pé atẹ́gùn ni mò ń jẹ kò lóúnjẹ mi àfàtẹ́gùn. Ejò. Ejò. Ṣé atẹ́gùn ló ń jẹ? Ejò dẹ ni. Ejò ni. Ejò alátẹ́gùn nìyẹn. Mo ṣe. Ṣé ẹ ti dá mi lóhùn ni? Ok. Ejò. Àwọn ejò yẹn máa ya oníjẹkújẹ. Kí ń dé? Ewu làbúrò jẹ atẹ́gùn. Kọ́ tí ń yó wọn nìyẹn. Àwọn ò ní láti máa sáré lóúnjẹ kankan káàkiri. Wọ́n bá ṣàtìrí atẹ́gùn ó ti yó. Ọ̀rẹ́ mọ́ bá ṣe máa ṣe rẹ̀ máa dárúkọ ejò 10 ẹ wá mú kan bẹ̀. Ó yá. Sòró. Àgbàdo. Sèbé. Nìní. Ebi 10 lẹ́lẹ́ máa dárúkọ 4 lẹ́ ìdárúkọ. Ẹ ń ṣe orí báyìí náà sí gbogbo 4 yẹn ni. Nítorí kò tí ì sí èsì ẹ̀ ń bẹ̀ bẹ́ẹ̀ ni. Kí ni ẹ̀ ń jó ṣọ̀kí ni? Kí ni monkey in the master size tá à ń ṣe ń kékeré jẹun pé ejò ń pọ̀ nù àwọn sinimá mo bóyá ó máa pè wá atẹ́gùn. Ejò tó ń jẹ atẹ́gùn. Kò sí nínú. Kò tí ì sí náà mẹ́rin tí mo dárúkọ yẹn. Ẹbọ ẹ ṣàkọ sí ọwọ́ ó wà bẹ́ẹ̀. Èmi mọ̀. Ṣé mo ṣe sọ kì í ṣe kó kọra ẹ̀ síbẹ̀ yẹn? Kò kọ́. Kò sí bẹ́ẹ̀ dẹ̀ ṣe lè gbà lọ́wọ́ tèmi. Òun mo ṣe fọwọ́ sẹ́yìn. Ṣe rí tó bá rí báyìí tọ́rọ̀ bá rí báyìí wọ́n á ní tó bá dojú àbílẹ̀ léèrè tọ́rọ̀ bá rí báyìí ẹbí pépà léèrè. Lọ́rọ̀ kan Bọ̀dá Muyiwa ẹ mọ̀. Ṣé nǹkan tẹ́ fẹ́ kí n sọ nìyẹn? Ẹ mọ̀. Ẹ̀yin ọmọ tó ń bìyànjú tẹ́ fẹ́ kí n sọ pé mi ò mọ̀ tó dáa ká gbà pé mi ò mọ̀. Ohun ni wọ́n máa ń pè ní gbàgbà wúwú àbí gbàgbà fúùfú. Ẹ̀fúùfú wà. Wọ́n ì jẹ́ nítorí eegun lásán ní gbogbo ara ẹ̀ kò lẹ́ran kan báyìí lára ejò ni kì í jẹun atẹ́gùn ló ń jẹ. Bẹ́ẹ̀ ni àwọn ìlú míì wá ní gbàgbà wúwú àwọn míì á ní gbàgbà fúùfú. Ẹ kúṣẹ́ kì í ṣe fàájì nìkan ló wà lórí ètò ẹ̀kọ́ náà wà mẹ́ta nǹkan bẹ̀ torí mi ò ní tàn yín jẹ pẹ̀lú bá ṣe láàkàwé Yorùbá tó
súnmọ́ àwọn àgbàlagbà tó mi àkọ́kọ́ rẹ̀ ti máa gbọ́ pé ejò kan wà tí ó jẹ́ pé atẹ́gùn ló ń jẹ. Mo máa ń gbọ́ tí wọ́n fi máa ń dáṣà tí èèyàn bá tó nǹkan kan tó bá ń ṣe báyìí wọ́n á níta ni ẹni tó yẹ pé gbàgbà fúfú lásán ni àwọn bàbá máa ń ṣe àfiwé yẹn pé èèyàn yẹn á túmọ̀ pé yẹn pé atẹ́gùn lásán ò jẹ́ mọ́ nǹkan kan kò lẹ́ran kankan lára egun lásán so bí wọ́n ṣe ṣe àfiwé yẹn bọ́n ṣe ṣètò èdè yẹn kò yé wa ń gbà yẹn ó túmọ̀ sí pé lórí Gbajúmọ̀ lónìí èmi tún rí ẹ̀kọ́ kan mú lọlé. Ìdí tá a fi gbé abala ìkàlẹ̀ gan-an nìyẹn nítorí pé a fẹ́ kí àṣà ìṣe àti èdè Yorùbá àfẹ́ kó parẹ́. Kò ní parẹ́ lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Àṣẹ Elédùmarè. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Orúkọ tèmi ni Bíọ́dún Ṣófuyì ọ̀kẹ́ owó. Gbajúmọ̀ pẹ̀lú Doyin Kúkọ̀yí ẹ máa wo Gbajúmọ̀ kẹ́ bá lè gbajúmọ̀. Káàkiri. Bọ̀dá Muyiwa, àwọn kan gbé sí mi létí. Wọ́n lẹ nífẹ̀ẹ́ ijó gan. Ṣé òótọ́ ni? Ṣé máa ń tàn yín jẹ ni? Èmi ìfẹ́ kan tèmi jẹ o. Ṣé báyìí dúró níjó? Bẹ́ẹ̀ bá ti mì í rẹ̀. Ẹ bá ṣáà ti mi. Ó ti mì náà. Bó lè jó ṣàrọ̀rà máa mi. Muyiwa bẹ́ẹ̀ lè jó ṣá. Ẹ̀yin báwo? Abala Gbajúmọ̀ ń jó òun la wọ̀ ní ìsìn. Ẹ dìde ẹ jẹ́ ń wojú oyin ẹ bá ń gbóhùn sókè lọ. Gbajúmọ̀ fẹ́ jó. Tẹ wá mi. Ẹ wo ó dárin pé njọ́ tí wọ́n bí omijó ni wọ́n fi dá sẹ́yìn. Kọ́lọ̀ má yọ ọ̀rọ̀ jó nílé ayé wa. Ẹ ṣé. Nítorí ẹni tínú ẹ̀ bá dùn ló ń jó. Ẹ̀yin náà rí bẹ́ẹ̀ inú gbogbo wa máa dùn. Bọ̀dá Muyiwa bí ó ṣe rí ní ọkàn tèmi bí ẹni pé ká má ì lọ ni. Àmọ́ káàtì ẹ̀ tó là ń lọ. Ijó tá a jó tán sí nìsín ìjó ta lẹ́ni tó kọ́. Ẹ ṣe rí ẹni tí ẹ bí mi léèrè kí ló ṣẹlẹ̀ ìwọ ni ìgbéraga ẹ tún ti gbéraga bọ̀ ara mi gbéraga fúnra rẹ̀ ni ẹ jẹ́ kápá yẹn wà. má lò òkè mọ́ o ó ti wálẹ̀ you see ṣe rí ẹni yẹn mo lè dá orúkọ ẹ̀ fún yín 5 kẹ́ wá mú èyí tó bá wù yín. 5? Bẹ́ẹ̀ ni. Ó yẹ jẹ́ ń gbọ́. Àkọ́kọ́ K1 the ultimate. Ení. King Wasiu Ayinde Marshal. Èjì. Ọlásùnkànmí Àyìndé. Ó di mẹ́ta. Èmi rò pé ẹni 5 lẹ fẹ́ pè ní. Ẹ pé mo ti dá lórúkọ yẹn bí 10 tí ń lọ. Ṣó ti kí ni ìtún bẹ̀rẹ̀? Ẹjẹ́ ó tún wálẹ̀. Ìgbéraga ẹni ẹjẹ́ wálẹ̀. Kí la fẹ́ fi wálẹ̀ báyìí wálẹ̀ alákòóbá wálẹ̀ Gbajúmọ̀ ló wà ó ṣe. Ó ti wálẹ̀. K1 the ultimate kí ni wọ́n pe àkọlé àwo tá a jẹ́ tán sí? Legacy ni. Legacy. Ó ní orúkọ tí eléyìí gangan jẹ́ o. Legacy ni. Global tour òun ni wọ́n pè é.
ẹgbà tọ́lọ́run fún wọn legacy lóní kan lọ global top. Bẹ́ẹ̀ni. Ẹ wá nǹkan yìí sí àdìbàdà Muyiwa. Bẹ́ẹ̀ni o. Ẹ wá máa lọ. Bẹ́ẹ̀ni. Ẹ wá máa lọ láti ilé iṣẹ́ tí wọ́n ṣe. Akọ̀yìn dàbí àmọ́ ìlọ. Akọ̀yìn ó yá Ṣọ̀kí Gbajúmọ̀ ó yá Ṣọ̀kí Gbajúmọ̀ ó yá Ṣọ̀kí Gbajúmọ̀ ó yá ó ga jù. Bọ́dà Muyiwa láti ilé iṣẹ́ tó ṣe agbẹ́tẹ̀rù ètò Gbajúmọ̀ wọ́n ní ká fún yín lẹ́bùn wípé a pè yín ẹ̀ẹ́dẹ̀ jẹ́ wa ní o gbogbo iṣẹ́ yín kò ní dìṣẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń lù á máa dún ẹ̀ ní ṣìṣe ẹ̀ ní ṣìjẹ ẹ̀ ní ṣìlẹ̀tẹ̀ gbogbo ojú tó ń wò wá pátápátá pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run a máa ní ṣìṣe o a ní ṣìjẹ o a ní ṣìlẹ̀tẹ̀ nínú ẹ̀bùn yìí ẹ̀bùn wá láti iléeṣẹ́ Dúpẹ́ Cosmetics ẹ̀bùn wá láti iléeṣẹ́ Mojọ́lá Olúwa Textiles ẹ̀bùn wá láti iléeṣẹ́ Ṣekoni Textiles fẹ́yìn nìkan ẹ dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ wò gbogbo iléeṣẹ́ tó fún wa lẹ́bùn pátápátá ẹ torí nǹkan pọ̀ ń bẹ o nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó gbogbo iléeṣẹ́ tó fún wa lẹ́bùn pátápátá gbogbo iléeṣẹ́ yín kò ní jóná ẹ lè máa fún wa ẹ̀wà náà a lè máa gbà á torí tó bá di báyìí ẹ̀bùn rẹ̀ authentic ẹ bá àwọn ẹjọ́ ìfẹ́nu gbé Ọlọ́run ní í ṣe wá bẹ́ẹ̀ owó náà láfi máa gbà á lè máa wá ẹ̀yin ni a máa bá iléeṣẹ́ tí ó ń gbé ètò yìí jáde Apreel Ventures Limited iléeṣẹ́ tí náà ò ní jóná gíga là ń bọ́jọ́ gíga là ń bóṣù iwájú báyìí ni ọ̀pá ìbí tí máa ń ré sí kò ń rí padà sẹ́yìn ní padà dèrò ẹ̀yìn o iwájú la máa bá yín o ẹ ṣé gan adúpẹ́ lọ́wọ́ yín ẹ kú sùúrù ìyá wa Adédoyin Kúkọ̀yí ẹ ṣé adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà a lè máa rí yín bá torí kò pọ̀ nínú àwọn tó ń ṣètò bọ́ náà láti yọ ọdún yìí táwọn èèyàn ẹ ló ẹ wò ẹ Gbajúmọ̀ yẹn ẹ change woman yẹn o kò wọ́n ṣe mọ́ o ẹ wá ń ṣírò ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn ọdún kẹfà wọn ò dẹ fẹ́ lòmíì ṣe yín títí ayé wọn ò ní fẹ́ lòmíì ṣe yín o gbogbo ìgbà tọ́jọ́ bá ti ń jọ ọjọ́ tí gbàǹjẹ́gbà wọn ò ní fẹ́ lòmíì ṣe yín. àmín ẹ ṣé mo dúpẹ́ ilé tí wàá tó lọ báyìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ ẹ ṣé ẹ kú ìgbà gbogbo ẹ kú àdúrótì Ọlọ́run mi ọba òkè á wà pẹ̀lú ẹ̀yin náà o iṣẹ́ yín ò ní dìṣẹ́ gbogbo wa à ní ṣìṣe à á máa ríra wa bá Adédoyin Kúkọ̀yí ọmọ yín olólùfẹ́ yín mo fẹ́ máa fi àsìkò yìí mo fẹ́ máa fi dágbére pé láyọ̀. Bàbá Bugatti. Bugatti. Ẹni ọmọ tó dáa. Tuale. First daughter mi ọkọ ẹ̀ tó fẹ́ honourable ni. Honourable. Ọkọ ẹ̀. Èmi ò ṣáà like kéèyàn máa gbéra ẹni kórí ẹṣin ayan. I don't like it, daddy. Ìyàwó kápẹ́ńtà. Yes, kápẹ́ńtà kọ́ lọ́kọ ẹ̀ ni. Okay, máa fún ẹ ní màálù méjì. Màálù méjì. Màá bẹ́ẹ̀ sọ fún ẹnjìníà ọmọ mi ó fún ẹ ní 300,000 sí. Dádì tẹ́ ń wò yẹn wọ́n ní àbúrò kan tó bí ọmọ tó ń jẹ́ oyè tó ń ṣe ẹnjìníà mẹkáníìkì lèmi ṣe ń bí. Ó ti fi rọ́jò ẹni tó bí ẹ ṣáà má kọ́ ọmọ tèmi rọ. Mi ti báwo. Mo ní fàdúrà ràn mí lọ́dún bá ti rí owó máa fún ẹ ní owó kí ló dé. But I'm trying my best na mo ń gbàdúrà náà. Ẹ máa káàbọ̀ ó fẹ́ sọ bíi bàbá ìdẹ́ pé irọ́ ló fi ń jẹun kiri àdúgbò. Sórí bó ṣe ń lọ lẹ́ẹ̀kan nǹkan tó attract mi ni kàkà ẹ̀. Kí ni kókó inú ìwé ìròyìn sọ? Kókó inú ìwé ìròyìn ló ń gbọ́ látẹ̀kan yẹn. Arábìnrin lẹ́yìn náà dúró bíi wà lóòkan bàbá Bugatti tẹ̀ ń wò yìí fàwọ̀ rajà lásán ni. Mi ò mọ nǹkan tá a fẹ́ ṣe sọ̀rọ̀ wọn o a lè filẹ̀ báyìí ká máa wo dádì níran o. Instant tí bá ti wọlé bẹ́ẹ̀ tí mo gbé báàgì dání ó yẹ kọ́pọ̀lọ́ ti sọ fún yín pé owó ló wà ń bẹ̀. Bó ṣe wà nìyẹn. Kákẹ́mi tí wàá gbóhùn ti fi ṣẹlẹ̀ kí lẹ sẹ́yìn máa jẹ lọ. Àgbàyàlé. Jọjọ kí ni mo lè rí fẹnu gbánú lé iná. Tẹ́lẹ̀ rí fẹnu gbá ìbígbà tẹ́ ń bọ̀ ẹ rí fẹ́rẹ́ mọ̀ ni kí lè tẹ̀ fẹnu gbá kẹ́ tó wọlé. Lẹ́yìn tí mo sọ fún ẹ nínú ẹ dùn tán ìgò mélòó ló mú. Ẹ sà ìgò mẹ́ta náà lẹ fún mi. Ìgò mẹ́rin ni. Mi mú kẹrin tán. Ṣùgbọ́n look my son engineer Oye let me tell you at the age of 22 ló ti rí millionaire. Ọkọ mi ò máa ní